Shut up, let me talk. How old are you? Kí ni problem ẹ? Kí ló fowó ṣe? Kí ló lè máa gbá mi létí? Agídí burúkú iná ni ò ní gbà. Pẹ̀lú condition gbogbo tó ń sọ kò sí kankan tí mo gbọ́. Lámbébé wọn pè ọlọ́mọdé wọn padà fi ọpọ́n ata kẹ́yìn ayé ẹ̀ wọ́n dáadáa. Dúnú, tíṣẹ́ bá tiẹ̀ mú ẹ lómi. Ṣé wọ́n wá ní kó o má lọ́pọlọ mọ́ ni? Wọ́n ti gba báyìí mo bá di bọ́ǹkì gbogbo kìíní rẹ̀ yóò jò dànù. Mo fẹ́ pa mọ́tò ìjẹ́ fún yín tẹ́lẹ̀ ni tó bá sọ pé mo wọlé àná mẹ́rin. I wanted to spoil this car for you. Bẹ́ẹ̀ni ó bá bọ́ lára èèyàn pẹ̀lú agídí pẹ̀lú túláàsì ni. Báwo lẹ ta sí? Ṣé ti wá nọgbọ́n ni? Èmi ni ayé ń bá mi náwó. Pọ́písẹ̀ ló ra mọ́tò fún mi ni. Àbí owó tí mo ná ní club ẹ̀ ṣé bàbá ẹ̀ ló fún mi ni. Àbí gbogbo ìrọ́kẹ́ wa ni pé èèyàn máa dín díẹ̀ bẹ́ẹ̀ tí ń para nínú eré ni ọmọ ọ̀dọ́ wà lọ́dọ̀ wa ẹ̀gún lọ́bẹ̀ ẹ̀pá ọmọ mi ọgbọ́n ọmọ ọ̀dọ́ mi. Ṣé ọ̀nà kò bí yàn bá ń lo Facebook tó ń lo WhatsApp tí ò ti lo Instagram kò ti upgrade. Aṣọ pàtí gbogbogbà ní gbogbogbà wọ́n fi ṣí ẹ̀dán kí wọ́n má tiẹ̀ lè jókòó kó rò wípé èmi náà ti tó lé ọkọ lọ. Bó ṣe wáyé tí mi ó yeyeye. Lémi tí mo bí àbí ayé gbé ń dábẹ́ bàjẹ́ ń bí ó wà. Ó bá dé pé aṣetán tí profit bá dé, you take 50, I take 50. You're greedy. Ìwà tí mo ní wọ́n máa wù ní ti dáadáa. Ọjọ́kọ́jọ́ tí ń bá tán ti pa wá ní tí mo wá ń wù yí tí ọ̀dà tí ó sọ pé ọ̀fẹ́ ni pa mí.